àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. ẹ káàbọ̀ sórí ètò ká ṣàlàyé lónìí ọjọ́ Friday. tẹ́ bá gbàgbé àní pé àwọn aláwẹ̀ wa gbogbo ó ní àwọn nǹkan tá à ń ṣe fún wọn lórí ètò yìí ní gbogbo ìgbà. a máa béèrè ìbéèrè lọ́wọ́ wọn ẹni tó bá ti gbà á wọlé. ẹ jẹ́ kí n kó fẹ́ lẹ́yìn ìjà yín sí èmi ò ṣí o. wọ́n ní pé ẹni tí mo bèrè kíta bèrè gbẹ̀yìn wọ́n ní kí ni ìbẹ̀rẹ̀ Ramadan, kí ni àárín ẹ̀, kí ni ìparí ẹ̀. lẹ́yìn kan bá ń sọ fún mi pé àlùjánnà ní àárín. ẹni tó ń sọ aláàjì ni o ẹ̀yin náà rẹ́rìn. mo bá ní èwo ń tèmi ó ṣáà ti fèsì ránṣẹ́ ẹni tó sì kọ́ náà ni. ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè bó ṣe rọ̀ tó bẹ̀tẹ̀ tá à ń béèrè tẹ́pẹ́tẹ́ máa fi ń kọrin ìbẹ̀rẹ̀ Ramadan ìkẹyìn ìgẹ̀ni àárín Ramadan àforíjì ni ìgbẹ̀yìn Ramadan á ní àlùjánnà ni á ní kì í ṣàṣẹrúdọmọ ìbá ṣàṣẹrúdọmọ ìbá ṣe àlùjánnà ètò bá wù ká ṣàgbẹ̀. Adejoke Bakare lórúkọ tèmi jàre lórí ètò ká ṣàlàyé lónìí ọjọ́ Friday. ẹ má bínú tí ibi tá à ń lọ kò jìnnà rárá, ibi tá à ń yà sí òun ló pọ̀. ìbò náà la wá yà sí ọ̀dọ̀ ẹ̀yin brothers wà lákọ́kọ́ yà sí ẹ̀yin ọmọ ìyá mi ẹ̀yin ọmọ bàbá mi nínú ẹ̀sìn Islam torí Kristẹni lè ní ṣe pé wọn bàbá ni wá ó yẹ yín a sì lè jà kò sí tó lè fàjà wá láéláé. eléyìí ni mo fi kí n káàbọ̀ lẹ́ẹ̀kan sí jàre nítorí pé òní lọ́jọ́ Jímọ̀ olóyin Jímọ̀ alálùbáríkà. ẹ wá má gbàgbé bá a ṣe máa ń sọ ní gbogbo ìgbà àkókò àwẹ̀ la wà yìí ẹ ti ronúpìwàdà là ń sọ. ṣẹ́dẹ́jọ́ Jímọ̀ oṣù Jímọ̀ kòró báyìí ni ọ̀nà máa ń kíjò máa tàbí. nígbà tí wọ́n bá ti gbérun dúró báyìí náà kàn máa sáré wọlé jòlòjòlò gbogbo wá sí ìbẹ̀rẹ̀ jùmọ̀tì yẹn wọ́n ń gbọ́. ìparí ẹ̀ náà ó ti fò lọ. ṣé ìrun nìkan lọ́lọ́ nìkan lọ kí ìrun tán kígan kí náà ń sọ ńbẹ̀ torí wọ́n ti gba kéwú fún yín ẹlòmíì ò ka kéwú délẹ̀ náà wọ́n kàn gbà fún náà ni a kàn sáré wọlé. a máa ń sọ lórí ètò nígbà wà lọ́jọ́ Friday pé ẹ rí i dájú pé ẹ wà ní mọ́ṣáláṣí láti gbọ́ wáàsí ìwàásù ọ̀rọ̀ ìṣítí ni pàápàá jùlọ àkókò àwẹ̀ta tó wá wà yìí ẹ ti ronúpìwàdà. à ń bẹ̀yìn pé kẹjẹ ká gbọ́ wàdúrà sókè sọ lọ́wọ́n ọba pàápàá jùlọ lórí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kùn òjọ̀kan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀ Nàìjíríà. ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ti pọ̀ jù tó ń ṣàn ibi tó ti wáyé là mọ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kaduna. ẹni Friday èyí ṣe lèyàn tẹ́tí lè wá pé kí ló ti fẹ́ ṣẹlẹ̀ ń Kaduna gbogbo ìgbàlẹ̀ kò sí ọ̀sẹ̀ kan tá a gbọ́ nǹkan kan pé ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna. nípínlẹ̀ Èkó lónìí Àpápá ní sáìdì àlẹ́yìn ọ̀nà Àpápá ní táǹkà ọ̀rọ̀ náà ni kọ́lọ̀ ń ṣàánú wa. èmi ò tẹ̀ fẹ́ sọ bóyá èèyàn kú àdúrà téèyàn ń gbà nípa Ọlọ́run jẹ́ kéèyàn kú. pé àwọn òótọ́ ọ̀rọ̀ mi máa wà nílẹ̀ báyìí téèyàn dẹ̀ máa sọ pé Ọlọ́run ò ní jẹ́ ó jẹ́ bẹ́ẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ ń tòótọ́ torí àti rí mọ́tò tó ṣì jàǹbá tó yẹ pé ó ń gúrúgúrú báyìí téèyàn máa ní kò sẹ́ni tó máa yẹ lé èyàn kọ́kọ́ ní yẹnu kò yẹn kọ́kọ́ lè yẹnu mọ́tò yìí tẹ̀lé máa gbọ́ pé ẹni ó máa wà nínú ìjàmbá ọkọ̀ yìí tó sì yè. Ọlọ́run ọba àwa má rí di ni ọba tó fọwọ́ náà bora bí aṣọ kìkì ọlá kìkì ògo ọmọ bó ṣe ń dáàbò bo àwọn tiẹ̀. ẹ̀yẹ́ gbẹ́rẹ́ fẹ́lẹ́ lọ sí kéde lórí ètò ká ṣàlàyé náà ni a gbọ́dọ̀ ṣe ayẹyẹ. wọ́n ní pé ìwé wọ́n ní pé kọ́ wa láti máa rántí ọjọ́ tí a bí wa. bàbá wa olóògbé náà Síkírù Àyìndé Barrister òun náà kọ lórin gbogbo olórin lọ́lọ́kùn òjọ̀kan náà ń sọ wọ́n ní pé ọjọ́ àbíni ó yẹ ká ṣe àjọyọ̀ ọjọ́ tí a bí ni. eléyìí ni mo fi ń kí màmá wa Lady Evangelist Ọpẹ́yẹmí Ayọ̀délé
òní gangan Friday lọ́jọ́ bí wọn èmi gẹ́gẹ́ bí ọmọ wọn mo kí wọn pọ́n kú ayọ̀ ọjọ́ bí dádì wa náà Pastor Tayo Ayọ̀délé àwọn náà tún kí wọn gbogbo àwọn àbúrò mi tó tún jẹ́ ọmọ pé àgbàlẹ̀mí nínú ọmọ ọkọ wọn àti àwọn ọmọ wọn gangan gbogbo pátápátá láti wọn pọ́n kú ayọ̀ ọjọ́ bí òní gangan ni òní ọjọ́ Friday pẹ̀lú gbogbo àwọn tájọ ń ṣètò Ká Sálàyé àkí wọn pé ìgbà ọdún kan ni Ọlọ́run á fi òkùnkùn agbára yín gẹ́gẹ́ bí tá a máa sọ ní pé as the days of eagles so shall your strength be. Ọlọ́run á fún yín ní okun àti agbára tó yẹ pé bí ọjọ́ orí yín ṣe ń dàgbà sí náà lókun yín máa lè sí ẹ máa gbàgbé pé ọjọ́ tí a bá bí ni ọjọ́ pàtàkì ló jẹ́nu ayé gbogbo pátápátá ẹ jẹ́ ká máa kà á pé bí mo ṣe ń kà yìí Olúwa jẹ́ kí n máa kà sí rere pé àníkún owó àníkún ọlá àníkún ọrọ̀ àníkún ìgbéga fún màmá wa Lady Evangelist Ọpẹ́yẹmí Ayọ̀délé ìgbà ọdún kan nílẹ̀ kan sí ẹ jẹ́ ká rí ilé agbára tá a bá padà dé Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú ẹ má gbàgbé pé ìbéèrè wa ó ṣì wà èyí tá a fẹ́ náà lénìí ṣé kí n sọ ni ìmáàmù ni mo gbé sórí ètò lénìí ìmáàmù ló máa béèrè ṣùgbọ́n yẹn kọ́kọ́ já yín sí kí ìmáàmù tó wọlé wa ó dáa náà ẹ̀yin tẹ́ bá ní báyìí ròyìn ẹ̀ mú dání torí mi ní tẹ̀sójú móhùnmáwòrán lónìí wọ́n ní pé ìrun mélòó là ń kí lójúmọ́ èmi gan mo kàn lè má mọ orúkọ ẹ̀ ni àbí èmi wá fi kún báyìí pé mo ti wá mọ orúkọ ẹ̀ nítorí ní táìmù tá à ń ṣe Ramadan talk wa àtìgbà tá à ń ṣe ìbéèrè lórí Ká Sálàyé fún àwẹ̀ ìyẹn ni pé ìmọ̀lóládé ní ọgbọ́n ògbé mo fẹ́ fìlà káyè kan gbé tó bá mo mọ̀ ni a ní pé ìrun mélòó là ń kí lójúmọ́ ẹ wá dárúkọ ọ̀run náà àbí 3-in-1 ni aago mélòó là ń kí ẹlẹ́mi náà mọ̀ ayé ẹ̀yẹ ni pé mo ti ní èsì ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mi ì ní sọ fún yín ẹ máa fi ìdáhùn béèrè mi ṣọwọ́ tààràtà sórí kíni 0905 701 2081 ẹ jẹ́ kí n pè lẹ́ẹ̀kan sí 0905 701 2081 lẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sí ẹ kọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wá ẹ kọ orúkọ yín ìbéèrè ẹ̀bùn wá sì wà ńlẹ̀ a lẹ́tọ̀ọ́ láti gbà á torí yín náà ló ṣe wà ńlẹ̀ ẹ máa fi ṣọwọ́ ní kíákíá ẹ jẹ́ kí n délé agbára Ká Sálàyé ó sì ń tẹ̀síwájú kẹ́ kó kalẹ̀ lọ́ọ̀dẹ̀ lẹ́ẹ̀kan sí. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé nǹkan tá à ń sọ báyìí ni pé ọ̀rọ̀ à ń daṣẹ́lẹ̀ ó ti wá di nǹkan tí ò tiẹ̀ wá jọyàn lójúmọ́ bí akẹ́kọ̀ọ́ olùkọ́ yunifásitì wọ́n yẹn ń daṣẹ́ sílẹ̀ tán àti ìmọ̀ tó fẹ́ bá yàrá já ní àwọn ó yẹ káwọn gbésùnmọ̀ mi gan daṣẹ́lẹ̀ báyìí kí náà fi máa daṣẹ́lẹ̀ nígbà tí ìjọba kọ̀ tí ò dá wọn lóhùn nǹkan béèrè fún ó yẹ káwọn daṣẹ́lẹ̀ kí láwọn ò jíyàn gbé mọ́ àbí ó dáa náà tó bá láwọn ọ̀dáṣẹ́lẹ̀ ọlọ́mọ bó ṣe máa mú yín ní báyìí àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì nítorí kíni owó àjẹmọ́nú ẹgbẹ́ orú owó àjẹmọ́nú èwo náà ń béèrè fún aṣọ ìpẹ́ aṣọ àwọn olùkọ́ ilé yunifásitì ò tí ì rí kan ṣe kan àti ìrọ̀rùn yàrá gbájá àwọn tí ilé-ìgbìmọ̀ aṣòfin àwọn náà bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì wípé àfi tíjọba bá fún àwọn lówó àjẹmọ́nú àwọn fún títa aṣọ ilé-ìgbìmọ̀ aṣòfin ti bọ́yẹ̀ ń béèrè yìí sí gẹ́gẹ́ bí ti agbọ́lá tẹnu wọn ọjọ́ mẹ́ta náà kọ́ fi fẹ́ fa ìjọba létí tẹ́ẹ̀bà ti dá wa lóhùn a máa ná sí ọlọ́jọ́ gbọ́ọ̀rọ̀ ẹni tó jẹ́ alága wọn ó sọ fún wa pé Parliamentary Staff Association of Nigeria Congress ẹni tó jẹ́ alága wọn fi tó wa létí ìyẹn tó jẹ́ Mohammed Sanusi ló fi tó wa létí ní ọjọ́ Wednesday ẹ wá mọ wákàtí bo ni kì í ṣe ti National Assembly là ń sọ kì í ṣe ti ìpínlẹ̀ Èkó ti Niger State ni
Niger State tó fẹ́ daṣẹ́lẹ̀ láti daṣẹ́lẹ̀ wípé wọ́n fún àwọn ní owó àjẹmọ́nú wọn nípa ti aṣọ. Wọ́n tún ní pé consolidated salary structure 2021 títí di first quarter 2022 ìjọba ò tí ì dá wọn lóhùn pé ìdílé lè mọ̀ bá tẹ̀ fáwọn ní consolidated aṣọ àwọn fẹ́ gbà. Ó dáa náà àwa náà fẹ́ gbowó àjẹmọ́nú fún ti aṣọ. Àwa tá à ń wà lórí tẹlifíṣàn gan owó aṣọ mélòó là ń gbà abẹ́ẹ̀rí báyìí àwọn parliament èèyàn tó ń wò wọ́n. Ó dáa náà àwọn afurá wọn wẹ́tà wọn lé ẹ̀ka ti ìdájọ́ pé àwọn èèyàn rí tiwọn gbà àwọn ò rí tàwọn gbà. Ó dáa náà ẹ̀yin tẹ́ jẹ́ House of Assembly member honourables ṣẹ̀bẹ́ ń gbà láwọn sí ẹ fáwọn náà lówó aṣọ wọn. Ìyẹn ní abala títì yẹn. Tí ó wá tún fẹ́ dà bẹ́ẹ̀ tó dàbí nǹkan tí ó ń kọ wá lóminú. Ọ̀dà náà ń tó bá dé ní pé ọkùnrin kan rí ẹ̀wọ̀n ọdún 6 he nítorí epo pupa jálá 25. Ó rí ẹ̀wọ̀n ọdún 6 he ní ìpínlẹ̀ Ondo ni. Ẹ gbọ́ wọ́n ní ìṣẹ̀lẹ̀ kò pẹ́ ní ìṣẹ̀lẹ̀ arákùnrin ọmọ 35 years ni 45 òun ni torúkọ jẹ́ Chinaza Njoku nítorí pé ó gbé epo jálá ó jí epo gálọ́ọ̀nù Ọlọ́run ṣàánú ẹ̀nà ni kó lọ fi ẹ̀wọ̀n ọdún 6 gbára. Ìgbà tí ìṣẹ̀lẹ̀ inú ọdún ilé ìṣẹ̀lẹ̀ ayá yìí lẹ́nu April 17 ó ṣẹlẹ̀ ní April 17 ní àdúgbò kan tó ń pè ní Ìlúyẹmí Street number 36 Ìlúyẹmí Street Ondo Town Ondo ní on the 17 April kí ni déètì èní láti dá lẹ́jọ́. Àwọn bẹ́ẹ̀ sì náà tán jíyàn gbé tán gbéyàn pa àwọn tó kówó òlú míì tán kówó òlú náà ọjọ́ wọn lè wà ní ẹjọ́ ọdún 2 ọdún 3 nígbà tó máa tó máa dáa tó bá wà ń bẹ̀ bóyá bíi kò tí ì pọ̀ ọdún 2 àbúrò tó ní àforíjìn máa lọ ọmọ ọ̀dọ̀ rere owó tó kó yìí náà Ọlọ́run kó náà ti ní pé ká dáríjì àwọn pàápàá jùlọ nígbà ọdún àjíǹde wọ́n ní pé àwọn fẹ́ dàbí Jésù tó ní pé ó lé apá ọ̀tún lónìí wàá bá mi pàdé ní paradíṣe náà bá dáríjì àwọn tán kówó òlú náà ní kíákíá. Ó dáa náà ẹ kárí ilé agbára ká tó tún tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìròyìn tó hàn dé nínú àwọn ìwé ìròyìn wa káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàńlá ayé. Ẹ kú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí lọ́dẹ̀. tó wọn tí ìjọba àpapọ̀ kọ̀ tán láwọn ò ní ṣe láwọn ẹ̀ka kan ti gbégbèsè níbo ní ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè Nàìjíríà kí nìkan náà tí wọ́n sọ ẹgbẹ́ IPOB tẹ orúkọ àwọn balógun ajìjàgbara tó mọ̀ nípa ìpànìyàn tó ń wáyé ní apá gúúsù ìlà oòrùn. Ẹgbẹ́ IPOB ó ti tẹ orúkọ wọn jáde wọ́n ní gẹ́gẹ́ bí nǹkan tí a rí tí ó dẹ̀ tẹ̀wá ròyìn tó tẹ̀wá lọ́wọ́ wọ́n ní unknown gunmen and members of the local Ebubeagu security team. Ara àwọn tó ń pààyàn ó wà ní àwọn tó darapọ̀ mọ́ Ebubeagu gẹ́gẹ́ bí Àmọ̀tẹ́kùn tá a sọ ń gbà náà wọn náà tó ń gbéyàn wà nù wọn wá tẹ orúkọ wọn jáde a lè má lè sọ gbórúkọ kún pátápátá. Ṣùgbọ́n ká bẹ̀rẹ̀ báyìí wọ́n ní pé he listed their names as number 1 orúkọ Chibuke Igwe Paul Udenwa Okudilidim aka One Nigeria Sky from Omatoaze Olu and a man nicknamed Two Men from Umuna. Ara àwọn tí wọ́n dárúkọ tí wọ́n forúkọ wọn ránṣẹ́ lélẹ́yìí wọ́n tún ní pé àwọn other terrorizing Olu in Imo State ara àwọn tó tún fi tán kó ìpayà bá wọn ní ìpínlẹ̀ Imo ó ní Chinedu Agbáradu Amagu ó wà náà wọn ó ní commander ó ní balógun wọn tó ṣíwájú wọn Chita Odukema òun náà wà lára wọn Uchenna Nwachukwu ó wà lára wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀tẹ̀ nípa ẹ̀rẹ́ ní Chukwudi Odumegu wọ́n níyẹn náà wà lára àwọn tí wọ́n kó ìpayà tí wọ́n kó ogun ja aráàlú ní ìpínlẹ̀ Imo State. Ṣáà pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọn ní kó forúkọ àwọn tí wọ́n ń ṣe banditry tó ń ṣe gbómẹ́sùmọ̀bí tó ń jíyàn gbé tó ń ṣe wàhálà orílẹ̀-èdè Nàìjíríà
ìjọba Nàìjíríà ní táwọn bá sọ àwọn adáná sunlé ọ̀dà náà àwọn òkè òkun wọn forúkọ ránṣẹ́ àwọn ọmọ Nàìjíríà ní ẹ lè mórúkọ jáde wọn ti forúkọ ránṣẹ́ ẹ bá tẹ̀ jáde wọn ń kọ wọn àtẹ̀jáde ṣùgbọ́n àwa tí a ti láǹfààní láti lórúkọ gbàtọ́ àtẹ̀jáde oníròyìn ò lè gbé sórí afẹ́fẹ́ o kó má di pé ibi tẹ́ tí ń wò mí láti máa wọlé wá bá mi tẹ́kàn máa rí pé àwọn náà wọlé àtẹ̀mí àti kámẹ́rà ẹ̀kàn rí pa àpòrá lórí afẹ́fẹ́ ni a lè sọ ńgbà tó yẹ pọ́n ìjọba àpapọ̀ tí ì fi orúkọ wọn ránṣẹ́ ṣùgbọ́n nígbà táwọn ilé ti fi ti wọn ránṣẹ́ la fi ní àǹfààní láti sọ síta fún ẹ̀yin ará ilé kẹ́gbọ́ ẹ jẹ́ ká máa gbà ládùúrà pé gbogbo ẹni tí ó bá kù tó yìí sásá bí odó ìyẹn tó ta fàsókè tó fodó borí ọlọ́run bá tí ó bá kọ̀ tó lóun ò ṣí odó ọlọ́run bá ò ní ṣí odó àrá lè fa odó yà àbí kò ṣeé ṣe ni ẹ filẹ̀ kán má forúkọ wọn ẹ̀mí tí ò ní di ọ̀la tó ń dá ogún ọdún ni mo fẹ́ di gbá mo fẹ́ di rú mo fẹ́ di gbá mo fẹ́ di kinní kan tó bá kọ̀ tó lóun ò ní pa tó lóun ò ní jáwọ́ nínú ìwà ìṣẹ̀hún tó bá sùn tí ò bá jí mọ́ nǹkan tàbí tó bá lọ ilé àtìrẹ́ tó wọlé tó ní ẹjọ́ mò ń bọ̀ ọjọ́ wà ń pálọ̀ wọn ń ṣe gbafẹ́ ni ẹjọ́ ń fẹ́ délé gbọ̀nsẹ̀ bóyá wọlé gbọ̀nsẹ̀ bá dáàdì ẹ̀ tí tó bọ́ ta ni tó máa ṣílẹ̀kùn lé gbọ̀nsẹ̀ bá ṣe ló fọwọ́ lẹ́rán báyìí tó ti jáde láyé ẹni tó bá kọ̀ tó lóun fẹ́ máa da orílẹ̀-èdè Nàìjíríà láàmú Ọlọ́run bò ní fún nísìnyí àṣepè o alábìyàmọ ìṣepè àníṣọjú yẹn lọ ní àbálà títì yẹn ẹ jẹ́ ká lọ ohun tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ìlú Poland sábà gbàgbé ní kò pẹ́ yìí wọ́n sọ yìí pé ìyá wa Àbíkẹ́ Dábírí ó ní ó ké gbàǹjarè síta pé wọ́n ń ṣe ẹlẹ́yàmẹ̀yà sí ọmọ wa tó wà ní ìlú Poland àwọn tó sá láti Ukraine lọ sí Poland látàrí ogun tó wà láàrin Russia àti Ukraine ipe gbàtàn dé ìlú Poland ṣe náà tì wọ́n mọ́lé wọn ò fún wọn láǹfààní láti jáde ṣọdá pé wọ́n mú wọn bíi ọ̀daràn wọn ní kì í ṣe wọ́n ọmọlédè Nàìjíríà àti gbogbo ẹlẹ́yà dúdú ẹgbẹ́ ẹ̀wọ̀ tó wá láti Áfíríkà ló ké gbàǹjarè ṣùgbọ́n ní báyìí nínú bíi 19 ọmọ Nàìjíríà tó wà ní àkàtà wọn ní pé ìjọba ilẹ̀ Poland tú àwọn ọmọ Nàìjíríà 13 tó wà lẹ́wọ̀n sílẹ̀ nínú 19 wọ́n ti tú 13 sílẹ̀ ó kù mélòó àfẹ́ gbọ́pọ̀n tó kù yẹn pé wọ́n kú o gbogbo pátápátá la fẹ́ rí tí wọ́n ní pé gbogbo ọmọ tí atare bá kó wọnú kinní kan èmi ò wẹ́ kíyẹn máa jẹ́ tẹ̀yìn àgbà gbogbo ẹ̀ ló máa kó jáde ó ti yé ẹ bá a dá ọmọ wa padà ẹjọ́ wọn ní òṣàbò ò lè gbè mí ṣe ní bó ṣe bá mi ẹ bá a dá wọn padà táwọn pàgbára yóò ká láti ràn wọ́n lọ́wọ́ láti gbà wọ́n kúrò lọ́wọ́ ogun ẹ bá a dá padà sórílẹ̀ Nàìjíríà ẹ̀yà ara wọn kankan kò gbọ́dọ̀ yege odindi la fẹ́ rí wọn ìyẹn ní títì yẹn o ẹ má gbàgbé pé ètò Ká Sálàyé lórí ètò a máa ń gbé a máa ń ṣe àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kan lọ́lọ́kan ìjọ̀kan yẹ̀wò kí làwọn ọ̀rọ̀ náà wọn tó wà nígboro lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ wò ilé ìwé ò dẹrùn ibi iṣẹ́ ò dẹrùn ojú pópó ewu wà ń bẹ inú ilé wàhálà wà ń bẹ orí afẹ́fẹ́ gan nǹkan wà ń bẹ ilé ìlàfi ni pé ẹ jẹ́ ká gba bí ìwọlé ká gbé àwọn onímọ̀ tí wọ́n mọ̀ nípa ohun tí Ọlọ́run sọ wọn tán bọ́ Ọlọ́run sọ̀rọ̀ lóòrèkóòrè ká gbé wọn wákàn láti wá bá a sọ lórí kíni ètò ìgbẹ̀kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ibo là ń bá yàrá jáde nípa ìwà àdọ̀tí ìyẹn immoral act tó wá dàbí tọrọ fọ́n kálé ní àwọn ilé ẹ̀kọ́ wa ilé ìlànà bọ́ sí tàtà bọ́ sí gbòòrò tá a gbé ìkàn wá àwọn ẹ̀kọ́ lára ń gbajúgbajà àwọn tó ń bọ́ Ọlọ́run sọ̀rọ̀ tọ́lọ́run gbà fún wọn wá sórí ètò Ká Sálàyé lónìí ọjọ́ Friday nítorí pé èní náà ni Friday olóyin àtúnwànú àwẹ̀ pẹ̀lú tó hàn jáde láti bí ọ̀sẹ̀ tó kọjá títí di àkókò yìí lánàá kan bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká rí ilé agbára tí bó bá padà wọlé èmi pẹ̀lú wọn lájọ máa kọ́ wọ̀ wọlé ẹ kú kàlẹ̀ lọ́ọ̀dẹ̀ ẹ má gbé kúrò ń bẹ̀ o Ká Sálàyé ṣì ni ó ṣì ń tẹ̀síwájú ẹ má bá a bọ̀. wọ́n ní pé àṣà Yorùbá kan ó ní ilé làwò ká tó sọmọ lórúkọ wọ́n tún ní pé ilé láti kẹ́ṣọ̀ọ́ ròde eléyìí la fi wọlé sórí ètò gẹ́gẹ́ bí mo sọ kí n tó lọ sí ilé agbára mo ní pé mi pẹ̀lú àlejò mi láìjọ máa wọlé ṣùgbọ́n kí n tó fojú àlejò mi hàn
ẹ má gbàgbé nǹkan tí mo ní pé afẹ́pẹ̀kẹ́ ló ta fẹ́ jíròrò lé lórí òun náà ni pé àgbéyẹ̀wò irú ẹ̀kọ́ tí à ń fún àwọn ọmọ lóde òní ṣé bá a ṣe ń fún àwọn alẹ́ ìgbẹ̀kọ́ yìí ṣé ọ̀dọ̀ òbí ló yẹ kó ti wá ní àbí ọ̀dọ̀ ilé ìwé àbí látọ̀dọ̀ ìjọba ká tó wá kọ pé àyẹ̀wò ni ẹ̀sìn tá à ń sìn ìbò ló dúró sí torí àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó hàn dé báyìí tá à ń gbọ́ ẹ jẹ́ kí àlejò mi kọ́ kí ara lé pé wọ́n káàsán èèyàn pàtàkì ni wọ́n mo kàn pé wọ́n lálejò ni wọ́n ń ṣàlejò gbogbo ìgbà náà máa wá sórí ètò wa àwọn náà ni Alhaji Jumiu Asanbe tí wọ́n jẹ́ ìmáàmù àgbà chief imam Agelete Ìkòyí ẹ bá mi kára lé pé wọ́n káàsán sà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Akin lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà akin kó ẹ̀ka sàn ẹ̀ka lẹ́nu wo bí tí bá ti ń wò wá ìkẹ́ Ọlọ́run àánú rẹ̀ Ọlọ́run kò fi kàn wá rẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa náà. Àmín. Ìbéèrè tí mo béèrè lórí ọ̀rọ̀ ìmọ̀lóládé ni máa tún bá mi béèrè lọ́wọ́ ara ilé tákòókò bá tó wọ́n ń kọ́ béèrè bàbá ìgbà àwẹ̀ di mélòó báyìí lónìí. A dá ọpẹ́ fún Ọlọ́run ìkẹ́gẹ́ kó máa bá Ànábì wa Muhammad a sì kí gbogbo àwọn ènìyàn Ọlọ́run iléeṣẹ́ tí a wà yìí Kaftan TV Ọlọ́run dákun má jẹ́ kó dàrú gbogbo èèyàn olótùú wa náà àbúrò Ọlọ́run dákun má fi kàn yín tí a bá ní ká wò àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwẹ̀ ń bọ̀ a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹni ó di 10 ó dogun ó ti wá dogun àti ẹyọkan báyìí tí lè bá ṣú Rabbil alamin tí ń jásí pé ọpẹ́ ní lọ́dọ̀ Ọlọ́run à ń wò bíi pé yóò máa kó 9 lẹ́nu báyìí tí ó bá ti kanlẹ̀ lẹ́nu tílẹ̀ bá ṣú àrùn bẹ́ẹ̀ ojú rí ẹ̀yìn àjọsán ojú ti tì irú èmi báyìí ẹ̀wọ̀ 3 péré lèmi máa ń gbà mo ti kọrin ẹ̀ ńgbà tá a kọ́ bẹ̀rẹ̀ kò sí nǹkan tó lè nù ẹ̀ ọlọ́ṣà ti gbà fún wa níṣẹ́ ìbádá àbí ṣàgbà àwọn ni máa mú mi o mo ti gba kéwù látọ̀dọ̀ wọn. bẹ́ẹ̀ lórí ìkàtà pápẹ́kẹ́ ilé iṣẹ́ rí ọ̀rọ̀ iléèwé Chrisland School yìí iléèwé náà tá bá gbàgbé ní ọdún 2020 ìyẹn ní àpẹẹrẹ tí akọ́ fẹ́ fi wọlé iléèwé ní ọdún 2020 ilé ẹjọ́ kan Lagos Division of Court of Appeal ó fìdí nǹkan múlẹ̀ nípa ọkùnrin kan ọmọ ọdún 47 years pé kó lọ fi ẹ̀wọ̀n 60 ọdún péré kó fi gbára arákùnrin náà ní Adégbóyèga Adénẹ́kàn ó jẹ́ olùkọ́ níbẹ̀ kí ni ẹ̀sùn tó fi kàn án ọmọ ọdún 11 ọmọ ọdún 2 ọmọ ìdílé sọ ọdún 3 ṣùgbọ́n ọdún 2 ṣá ní ọdún 2016 ó ń ṣe àṣemáṣe tí ò yẹ kó ṣe pẹ̀lú ọmọ bíi ọdún 2 tó lọ pé 3 ní ọdún 2016 ṣùgbọ́n nígbà tí ẹjọ́ yẹn tó ń fà títí wọ́n fi ẹ̀sùn yẹn kàn nígbà tó di ọdún 2020 wọ́n ṣàgbé ìdájọ́ ẹ̀ jáde ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tó tó di October 24 2019 nígbà tó ti dá àmọ́ bóyá tó wá ní pé kó máa lọ ilé bóyá náà ti gba ìdáríjì ẹ̀ṣẹ̀ a lè sọ ṣùgbọ́n gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ láti iléèwé ìwá pẹ̀lú tó tún ṣẹlẹ̀ láàárín àwọn ọmọ tí wọ́n kó lọ sí Dubai fún World School Games tó ṣẹlẹ̀ tí kan lára àwọn ọmọ iléèwé yìí èyí tó jẹ́ ká gbọ́ gbogbo ẹ̀ ojú pé torí wọ́n lé ọmọbìnrin kan jáde lára tó lọ iléèwé dá dúró níbẹ̀ òbí ọmọbìnrin wa pariwo síta náà láforí gbogbo ẹ̀ gbọ́ bóyá táwọn bá lé ọmọbìnrin àbá má gbọ́ nǹkan tá a fẹ́ wò ni pé irú ẹ̀kọ́ wà gbéyẹ̀wò irú ẹ̀kọ́ tá à ń fún àwọn ọmọ wa láyé òde òní private school ọmọ tó ń lọ síléèwé aládàáni bàbá òun ni wọ́n fi ń ṣayọ̀yọ̀ báyìí níléèwé aládàáni Dọ́wẹ́ college ọmọ kú ń bẹ̀ nípasẹ̀ ẹgbẹ́ òkùnkùn ó ṣẹlẹ̀ l'Àbújá ó ṣẹlẹ̀ ní Imo iléèwé aládàáni náà ni bó ṣe ń ṣẹlẹ̀ ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ ló ṣẹlẹ̀ ní secondary school
bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní yunifásitì. Àwọn eléyìí alákọ̀ọ́bẹ̀rẹ̀ secondary school ni wọ́n lọ Dubai fún kí náà ń pè náà World School Games náà lọ fún. Pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ ṣé a máa ní pé owó táwọn òbí ná lórí àwọn ọmọ ṣó ó kájú ẹ̀ṣọ́ kájú tó yẹ kó jẹ́? Wọ́n rí èrè owó tí wọ́n rí tí wọ́n ná, ṣé wọ́n rí èrè ẹ̀? A dúpẹ́ fún Ọlọ́run. Àkọ́kọ́ náà tá a bá ní ká wọlé ayé tá a wà lénìí, òtítọ́ ti kú, bó ti gbà ń ṣàìsàn, ṣùgbọ́n bó ti lè rí wọn wọlé dé wá àkíyèsí gbà. Àyò kíyèsí gbà wá tọmọdé bá máa wíwá nígbà ò dáa. Ìgbà ò dáa. Tágbà bá máa wíwá nígbà ò dáa. Ọ̀dà ológun tó bá máa wíwá nígbà ò dáa. Ṣé gbà ni ò dáa ni àbáwá tá à ń bẹ nígbà ni àdá? Ẹ jẹ́ ká kọ́ gbé láti orí ohun tí ń jẹ́ ẹ̀kọ́, ọ̀ràn ní ẹ̀kọ́. Gbogbo àlá láti lọ mọ ohun tí ń jẹ́ ẹ̀kọ́. Because gbogbo tó bá wọn kí wọn lè jẹ láyé tí ò bá lẹ́kọ̀ọ́, àbò èèyàn ni. Àbò èèyàn ni. Ẹ̀kọ́ náà la fi mọ Ọlọ́run ọba. Ẹ̀kọ́ náà ni ó ju ìwà lọ síbi tí tá jẹ láyé tí kádàrá fi ṣẹ lórí ẹ̀. Because gbogbo ẹni tí ò lẹ́kọ̀ọ́ láyé mọ̀ kó jẹ́ pé ìwé ni ọ kó jẹ́ kí ìwé tó fẹ́ kà ń bẹ. Tó bá tó àwọn àyè kan tó yẹ kó dépò kan tí ò bá sẹ́kọ̀ọ́, wọ́n lè láìkẹ́ bọ̀t kò ní débẹ̀. Tá bá ní ká wá wo ohun tí ń jẹ́ school ní àsìkò tí a wà yìí. Ilé ẹ̀kọ́. Ìkan ti ìjọba. Ìkan ti aládàáni. Bọ́tí tìjọba yìí lágbára lórí tí ohun tí ń jẹ́ aládàáni. Tìjọba lágbára lórí taládàáni. Aládàáni ìjọba ló láṣẹ lórí gbogbo nǹkan. Tá bá ní ká wá wò ó, àwọn wo ní tìjọba, àwọn taládàáni. Ṣé báwọn tó wà nú aládàáni náà ló wá dá tìjọba, àwọn tó wà nú tìjọba náà ló wá dá taládàáni sílẹ̀. Àwọn tí tó jẹ́ tìjọba, àwọn náà ló dá ti tó jẹ́ olùkọ́ mbẹ́, àwọn náà ló dá taládàáni sílẹ̀. Àti àwọn èèyàn kọ̀ọ̀kan tí wọ́n lówó, àwọn ló dá sílẹ̀. Ẹ jẹ́ ká wá wò gẹ́gẹ́ bí tí mo ti sọ. Èmi àti ìwọ tá a fọmọ gbogbo ò fẹ́ fi ọmọ wa sí ilé ẹ̀kọ́ ìjọba àfi taládàáni. Owó rọ̀bùrọ̀bù náà rẹ̀ sọ ń bẹ̀. Ṣọ́rọ̀ mi yẹn. Àti wá gbàgbé ni pé ohun tí ń jẹ́ àlùbáríkà Ọlọ́run ló ní. Àwọn bàbá wọn Ọbásanjọ́ kí náà kà, kí náà fi bẹ̀rẹ̀, Buhari kí náà fi bẹ̀rẹ̀, àwọn Tinubu kí náà fi bẹ̀rẹ̀. Gbogbo nǹkan tẹ́ dọ́dà láyé Ọlọ́run bá ní ká dúró ń bẹ̀. Náà ilé ẹ̀kọ́ ohun tí wọ́n ń jẹ́ aládàáni yìí, kí ni àṣẹ ìjọba tí ń bẹ lórí rẹ̀? Ok, wọ́n náà kó àwọn ọmọ kan lọ sí Dubai lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fáwọn kankan. Àwọn kan tó kó wọn lọ fún yìí, ó yọ kan wọ́n lè ṣe bẹ́ẹ̀, gbogbo skul lè ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ ọmọ tá a kó lọ irú ẹ̀kọ́ wo la kọ́ nílé? Ní Lati kẹ́sọ̀ irú ẹ̀kọ́ wo ni ìyá kọ́? Ẹ̀kọ́ wo ló kọ́ lára ìyá rẹ̀? Ẹ̀kọ́ wo ló kọ́ lára bàbá rẹ̀ náà? Ilé Lati kẹ́sọ̀ ròde. Ọmọdé ilé ìwé wọn ní kí lórúkọ dádì rẹ̀, ó ní olórí burúkú. Wọ́n ní kí lórúkọ mọ́mí rẹ̀, ó ní wèrè. Ẹ ti mọ̀ pé ẹ̀kọ́ tó kọ́ lára àwọn méjì ni. Aṣọ wo ni ìyá ń wọ̀? Aṣọ wo lọmọ ń wọ̀ jáde? Ìyá tí ò wọṣọ tó dáa jáde, ìyá tí ò lẹ́kọ̀ọ́, ẹ̀kọ́ ló fẹ́ kọ́ mọ́. Tá a bá ní ká wo ọmọ tá à ń sọ yìí, aṣọ wo ló wọ̀ jáde? Irú òun ló kí ló wà lé àníyàn tí ẹ̀gbọ́n náà tẹ́lẹ̀? Ǹjẹ́ ìyá gan kọ̀ wá tí ò dáa fún gan tẹ́lẹ̀ kó tó bá jáde? Ìṣẹ̀lẹ̀ ni ó bá ní déta. Ẹ jẹ́ ká wá wo ohun tí a ò gbọ́ láyé àtijọ́ à ń gbọ́n sìn ọmọ ọdún 10. Ká máa bá ń di ohun tí ò dáa. Ẹ jẹ́ ká wo náà èyí tó ń jẹ́ àṣírí láàrin ọkọ àti ìyàwó tọ́lọ́run bá fi pamọ́. Ẹ wo bí tọ́lọ́run bá fi pamọ́ sí. Ẹlòmíín wà ojú ọmọ ẹ̀ ní ó ti múra, ojú ọmọ ẹ̀ ní ó ti wọṣọ. Ṣé kò dáa kí ẹ̀ múra? Ìwà tí ò dáa ni tọ́mọ bá ti ń bàlágà, gbogbo tó bá jẹ́ nǹkan àṣírí ẹ má ṣe lójú rẹ̀ mọ́. Nípa títara. Gbogbo tó bá jẹ́ nǹkan àṣírí ẹ má ṣe lójú rẹ̀, ẹ lè bọ́ta ẹ lọ́ọ́ lọ sí yàrá tiwọn. Tó bá yẹ kó yàrá kan lè ń lò ẹ jẹ́ kó ń bọ́ sí ibòmíì kẹ́yìn sáré múra. Ẹlòmíì wọ ojú ìyàwó rẹ̀, ṣọ́ọ̀ mi tàbójú ọkọ ẹ̀ ní ó ti máa so mọ́ ojú ọmọ rẹ̀ ní ó ti máa so ọkọ rẹ̀ tí ó máa kíìsì rẹ̀. Ọmọ sì wo ohun tẹ́ ń ṣe kẹ̀bẹ́ ẹ̀kọ́ kan lẹ́kọ́ kan náà lẹ́ ń kọ yìí. Ẹ̀kọ́ tẹ́ ń kọ náà practice nígbà tí ó bá sí bàbá mẹ́ tí ó bá sí ìyá ń bẹ̀ náà. Irú rẹ̀ ló ṣẹlẹ̀ yìí. Ẹ jẹ́ ká wo tó ṣẹlẹ̀ yìí, ó possible kó jẹ́ pé látara ayé gangan ló ti kọ́, kó jẹ́ pé látara ilé gangan ló ti kọ́, àbí? Àti ẹ̀gbọ́n bàbá òun ìyá nìkan là ń gbọ́ ní tó ṣe. Ẹ jẹ́ ká wo bí ò bá síbi kan tó ti kọ́ báwo ni ó ti mọ̀ ọ́. Ibì kan ni ó ti kọ́ ọ. Ẹ jẹ́ ká wo ṣé ó mọ ọkọ dání ọmọ ọdún 10, ọmọ kékeré, ìbálòpọ̀ ní ohun tá àti gbọ́dọ̀ gbọ́ ní ọdún 15, 20 ọdún tó yẹ kó ṣì wà ní kinní, irú yẹn ti ń lọ ṣẹlẹ̀. Tá bá ní ká wo fọ́tò ọmọ yẹn náà tó ń gbé káàkiri aṣọ olúwa lọ́rùn rẹ̀.
nígbà tó ọmọ gan ti wọṣọ tẹ́lẹ̀ tó ti fi gbogbo ara síta kí la fẹ́ kó ṣe yìí èyí tó pọ̀ lọ́wọ́ àwọn òbí ló pọ̀ jù mẹ́ o èyí tó pọ̀ lọ́wọ́ àwọn òbí ló pọ̀ jù mẹ́ kásán tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ kí lọ́mọ rẹ̀ ń wọ̀ jáde ńlé irú orú lọ́mọ ẹgbẹ́ jáde ńlé à ń láti wọ̀rọ̀ tá a gbọ́dọ̀ sọ lójú ọmọ kékeré à ń láti wo ohun tá a ṣe lójú ọmọ kékeré ọmọ yóò wà nínú ilé lórí bẹ́ẹ̀dì títì ẹ̀ ó sì kìyà mọ́lẹ̀ ní ibẹ̀ ṣé wàá yìí ṣó bójú mu. àwọn èèyàn ti sọ ní pé torí ayélujára ayé ìgbàlódé tá a wà pé kò sí bí ẹ ṣe fẹ́ ṣe tẹ́ ẹ bá lé ọmọ jáde ó láǹfààní látòrí ayélujára láti rí ọ̀pọ̀lọpọ̀. tá a bá ní ó láǹfààní láti rí ayélujára èyí tá a bá fẹ́ kọ́ rí ni o tá a bá wà ní Àbújá tí president bá fẹ́ kẹ́nìkan wọlé ní òwọlé ọ̀rọ̀ tó sọ mẹ́ta wọ́n fẹ́ kẹ́nìkan rí ní òrì wọn bá bò ló níyìn tèmi bá fẹ́ kẹ́ rí mi ẹ̀ lè rí mi náà gbogbo tí yẹn ń parọ́ tọ́ra wa ni ẹlẹ́kejì ń bẹ̀ ni pé fóònù tá ń lò yìí ó ń dalé ló ń túlé ṣọ́ọ̀lì ó ń tú gbogbo ẹ̀ ṣe fóònù èlò ni ìyá ń lò èwo lọmọ ń lò nígbà tó mo ti gbé fóònù tó wọ bí 100,000 sọ́wọ́ 200,000 sọ́wọ́ 300,000 sọ́wọ́ lọ́mọdún mélòó àwọn òbí ẹ̀ náà rà làákà ìwo ló ń bẹ ń bẹ kí la fẹ́ kó ṣe tó bá yà á ní kò mọ̀wé á ní kò mọ̀ kankan ìwọ gan náà lè sọ fún pé kí ni olódò lọmọ rẹ already o ti expose gbogbo ohun tí ń ṣe lágbàáyé ó wá lọmọ náà ò gbọ́ràn kó lè gbọ́ràn o ti bàárọ̀ rẹ̀ jẹ́ o ti bàṣọ rẹ̀ jẹ́ ó lè jèrè lálẹ́. ṣé kò dá kéèyàn ra fóònù ẹ̀rọ àgbéká tó ṣe fún ọmọ ni. ẹ̀yin gangan fúnra yín fóònù rú lẹ̀ ń lò lẹ́ra fọmọ yín fóònù rú lẹ́ra fọmọ yín. káfí bára wa sọ̀rọ̀ náà ni kékeré ni. kékeré tá a wí kí ni ìyàtọ̀ rẹ̀ àti kíní òun ló fà á fóònù wa ní nǹkan tó fà á tọ́pọ̀lọpọ̀ ọmọ òfin mọ̀wé lé ní mọ́ because ọmọ tí ò ní fóònù yóò ráyè láti kàwé but tí wọ́n sì bá ti gbé fóònù lọ́wọ́ nǹkan nídìí kò ń ṣe kíní kan gbogbo question kíní ó ti gbógbó ó ti rí lórí kíní mẹ́ lẹ́ẹ̀fì rọ́mọ mi ni ó fi jáde invest ni kò lè defend rẹ̀ òyìnbó ní ó sọ bí ọ̀pẹ ẹni kó kọ́lẹ̀ kò lè kọ́lẹ̀ fóònù ní tó dàrú náà nù fóònù ló dalẹ̀ ọkọ̀ ẹrù mi ìlú ni ó wà lẹ́kọ̀ọ́ nínú wà lóṣogbo fóònù ló dalẹ̀ ọkọ̀ ẹrù mi nìlú ọkọ̀ ọ̀sọ̀ pé òun wà lábújá ó sì wà lẹ́kọ̀ọ́ fóònù yìí náà ni kí là ń ṣe lórí rẹ̀ ṣebí ká pè ká mẹ́sẹ̀gì ká ṣe àwọn kan bẹ̀ náà ni àti wá sọ di nǹkan míì ìfún fóònù ìgbàlá tó fi la fi ń búra wa léni èmi rẹ̀ láti mú fóònù láti wọ ibi tẹ́yìn tí ń tọ̀ kí n yà kí n sẹ́lẹ̀ ságbàáyé ṣé nǹkan tó ní ká fi ṣe nìyẹn. tí n bá ń gbádùn oníkejì wọn pè mí síbẹ̀ o mo tají lójú oorun ni o màá gbé fóònù màá lọ ya ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ màá sẹ́lẹ̀ sáyé ṣé ohun tó ní ká fi fóònù ṣe lélẹ́yìn. ó dábàá jẹ́ ká wò ó pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ láàrin iléèwé bí ó bá jẹ́ ti agbésùnmọ̀mí á jẹ́ ti ìbálòpọ̀ lọ́nà tí ò tọ́ àbí olùkọ́ gan-an tó wù ló ń ṣe fáwọn ọmọléèwé ẹbí táwa tó dọ́dà pé òbí ilé lẹ̀ ń sọ yìí sìn tó bá dé ìgboro ọ̀nà wo la lè gbà òbí wo ṣé ẹjọ́ òbí ni kó ra fóònù fọmọ àbí ẹjọ́ ọmọ pé ń lò ní bí ò ṣe tọ́ tó yẹ kó tí à ń lò lọ́nà àìtọ́ ọ̀nà wo ni ẹ rò pé ìlú society lè gbà ìjọba lè gbà láti rí pé àwọn nǹkan báyìí àwọn wà owó ẹ̀ wálẹ̀. ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi náà èyí tó pọ̀ lọ́wọ́ òbí ló pọ̀ ń bẹ̀ mo wo kinní kan lórí social media láìpẹ́ yìí ọmọ kan wọlé bá bàbá rẹ̀ ò sí nígbà tí bàbá dé bàbá rí irun ẹ̀ ti ga tó báyìí ó wá fọṣẹ sínú ewu ẹ̀ ti di bí ṣàfù báyìí ọkùnrin ni ó dẹ̀ tilẹ̀kùn mọ́ ọmọ ẹ̀ ọmọ bíi 18 years ó sì mọ sí sọ́ọ̀sì ó gé gbogbo orun ẹ̀ pátápátá ó dẹ̀ jù sórí social media ó ní kó tó báyé òun jẹ́ kó tó tí òun débi ẹ̀wọ̀n òun kọ́kọ́ báyé ẹ̀ jẹ́ ọmọ yẹn wá promise ẹ̀ pé òun ò ní ṣe mọ́ kó jẹ́ tó bá ṣe kó kàn án lọ́mọ mélòó lẹni tó lè ṣe irú ẹ̀ fọmọ mélòó lẹni tó lè yẹ̀yẹ́ ọmọ ẹ̀ ní gbangba tí a ń láti tọ́ ọmọ wa kó ba lè fún wa nísinmi. ọ̀rọ̀ náà gan sọ ní tọ́ ọmọ ẹ kó lè fún ẹ nísinmi. òbí mi tọ́mọ ẹ bá ṣe ohun tí ń jẹ́ aburú nínú ilé yóò dá ọ bò ni tó o bá sì tètè yẹ̀yẹ́ ọmọ láàárọ̀ yóò dojú tiẹ̀ yóò ti yẹ níbi ẹ̀wọ̀n. ìjọba wa náà táwọn ń sọ lórí àwọn ìjọba gan apá náà tábàwọ́ ká wo Nàìjíríà lénìí olè agbẹ́rin ní ń dájọ́ olè agbádìẹ ṣèbí èèyàn lásán lẹ́ẹ̀kan yẹn pé olè agbẹ́rin ló ń dájọ́ olè agbádìẹ ṣèbí èèyàn ló jí epo bíi 25 litre bí ká dẹ́wọ̀n ọdún 6 fún àwọn tó kó 50 billion jẹ́ ńkọ́ àwọn tó kó 100 billion jẹ́ ńkọ́ àná àforíjì wọn ṣẹ́dá kan ní foríjì àfọlọ́wọ́n bá ẹ̀dá láti mọ̀ yípo òun bẹ́ ń pò lé ní ni àga tí jókòó ẹ̀dá fi ń sọ pé ń bẹ lórí epo àwọn kan lú àga yẹn lánàá wọ́n filẹ̀ òun náà ń bẹ́ẹ̀ lé ní yóò ó padà filẹ̀ kó náà tí àtúbọ̀tán gbogbo wọn bá sì lé láyé dábàá ba òun ọlọ́run bá ní
afẹ́ àpògbò ẹ̀ lápadà gbéjù sílẹ̀ irọ́ ló ń dà á láàmú lórílẹ̀-èdè táwa yìí irọ́ náà ló wá bí àyè lóòótọ́ ọ̀rọ̀ èyí tó pọ̀ láwọn ìjọba ló pọ̀ tá a bá wò wọ́n á ṣe rábàràbà sí wọn á ná tún gbàgbé ẹ̀sìn ibì kan fẹ́ni tó bá mọ̀yàn ìdájọ́ òdodo ẹni bá ṣẹ̀ láàrin oṣù kan ẹ dájọ́ rẹ̀ kó lọ síbi tí ó bá lọ. ẹ ṣe àrò pé bóyá òfin orílẹ̀-èdè Nàìjíríà ni ò fààyè sílẹ̀ tó láti jẹ́ pé kán gbé ìgbésẹ̀ tó tọ́ lákòókò. òfin Nàìjíríà dá àwa là tẹ̀lé ẹ̀ torí pé mi mọ̀ ẹ̀yin mọ̀ èmi mọ̀ kọmíṣánná èmi mọ̀ president èmi mọ̀ gọ́fúnà ọmọ gọ́fúnà ojú ògbọ̀dọ̀ tí ọmọ president àṣírí ògbọ̀dọ̀ tú bí wọ́n bá sọ pé wọ́n bú àṣírí ẹ̀ ṣó lè bò lọ́dọ̀ Ọlọ́run ni kò lè bò lọ́dọ̀ Ọlọ́run ọba òpin ìjọba láyé mọ̀ kó jẹ́ gọ́fúnà ọdún mẹ́rin èmi mọ̀ kó jẹ́ kíní ọdún mẹ́jọ ṣọ́rọ̀ mi yé yóò padà sọ̀kalẹ̀ náà ni a lọ sẹ́nẹ̀tì wọ́n padà ọdún mẹ́jọ tó bá lọ kó tẹ̀ ló gbẹ pátápátá yóò padà sọ̀kalẹ̀ náà ni àbí gbogbo ohun tó wá àti rẹ́ni tó jẹ́ pé ṣèjọba ṣe ń bẹ láyé lè ń jẹ́ aláìsí láyé náà ni kí wọ́n láǹfààní ogun tá à ń dààmú fún àní ẹ jẹ́ ká ṣòdodo káyé lè rojú kátùbọ̀tọ̀ tó wa náà lè da àwa la lè ní àwọn ọmọ ní ó ní ọ̀la àrọ́mọdọ́mọ ní ó ní ọ̀túnla ẹlòmíì yóò kó lórí ìjọba kò ní lè rè mọ́ àwọn ọmọ rẹ̀ gbogbo tó má dé wọn padà máa ṣépè fún ni torí bàbá wọn ti balẹ̀ jẹ́ ẹlòmíì ó sì ṣèjọba gbogbo tó bá dé ọmọ láńgbájá ni ọmọ láńgbájá ni ọmọ láńgbájá ni ọmọ láńgbájá ni èwo ni jákujàku táwọn ṣe táwọn sọ ohun tí ń jẹ́ òdodo ọ̀rọ̀ ìyẹn number one gbogbo àwọn bàbá náà tá lọ gbọ́rọ̀ bá tí ló ń bá ṣẹlẹ̀ ọmọ mọ́gàjì ni àkàbà fi òmà kò lè dá sí ọ̀rọ̀ náà nítorí pé kí ni mọ́gàjì ló ń kó fọ́ba àwọn bá ti jẹ́ dodo wọn lè sọ òdodo mọ́ òun ni ò jẹ́ káwọn bá gbọ́ ní ìmọ̀ lẹ́ni ṣèbọ́ bá ní pàṣẹ fún ìjọba láyé àtijọ́ ìjọba ló ń pàṣẹ fún baláyé táwọn ṣe náà. aná gbọ́ pàṣẹ lé wọn. àbí tẹ́lẹ̀ nǹkan tẹ́lẹ̀ tá a bá gbọ́ pé àwọn ọba kan ń bọ̀ láàrin wákàtí méjì gbogbo ìlú máa ṣe yùn tí wọ́n bó fi wọ inú local government rẹ̀ nímọ̀ ó ti jẹ́ dodo kò lè sọ òdodo mọ́ ara ibi tí ò sóòótọ́ mọ́ náà nù àwọn táwa pe alẹ́ lẹ́sìn ìmọ̀ kò jẹ́ afáwọn ìmọ̀ kò jẹ́ pásítọ̀ ǹjẹ́ wa náà ò rí pólè ká tó ṣàdúrà fún. ẹ̀yin náà rí pọ́. a rí pólè ká tó ṣàdúrà fún dìde nìkan náà gbogbo àjọ ń dínrógbó ni ohun tá a fẹ́ jẹ gọ́gọ́ gbogbo náà kò jẹ́ ká gbọ́ mọ́ àdé sòdodo ọ̀rọ̀. ṣé lè la rí pé ó fà á tó fi rí pé ilé ẹ̀kọ́ wa ò dúró déédéé mọ́ ni. ẹni tí ó sòdodo àrí mbẹ̀ mọ́ ṣé ìgbà tó ti gbé mọ́tò tó gbé tèmi ń di tí bàbá mi ò fi gbé mọ́tò rẹ̀ rí tó fi 10 million tí ń di ẹ̀yàn ọlọ́run àṣẹ náà ni kó wá yóò jẹ bàbá ńlá yà lọ́dọ̀ ọlọ́run òbí tó pariwo síta báyìí pé wọn lé ọmọ rẹ̀ síta ni àní gbọ́ wọn ó tẹ̀ mọ́lẹ̀ náà ni. ẹni tàbí wọn sọ ni pé ọmọ yìí nìkan là ń gbọ́ ń pẹ́ àwọn ọmọ yòókù tọ́jọ́ ṣiṣẹ́ yìí tọ́jọ́ ṣẹṣẹ má ṣe ibo lọ̀rọ̀ wọn wà. ṣe mọ̀ pé ọlọ́pàá tó máa fẹ́ ṣiṣẹ́ wọn á ṣiṣẹ́ ọlọ́pàá dólè mọ́ ṣé wọn dólè mọ́ ni ṣùgbọ́n torí tó kágbó náà fẹ́ jẹ wọn á rí wọn á gbójú kó ń bẹ̀. ìjíjọba bá tọ́ bọ̀ wọn á mọ ohun tó ń ṣẹlẹ̀ wọn á mọ ohun tó ń ṣẹlẹ̀ èmi á máa sọ èmi gẹ́gẹ́ bí ìmọ̀ máa gbà àbílẹ́tẹ̀ kò yá àwọn kan àti mi gbà ohun tó bá fún mi ni kó má fún mi tọ́jú ohun tó fún mi ń sọ dodo ọ̀rọ̀ nítorí mi mọ̀ ń jẹ́ máa sọ tí mi ní sọ mi mọ̀ mi ò fi jẹ mọ́jọ́ tí mo dákò láyé bí mo ṣe máa ń sọ ní gbogbo orí afẹ́fẹ́ nìyẹn èyí táwọn òbí ń ṣe ẹ jẹ́ ká tọwọ́ rẹ̀ bọlẹ̀ ẹ jẹ́ ká tọwọ́ rẹ̀ bọlẹ̀ ọmọ ẹlòmí pátá ní wọ̀ jáde nínú ilé rẹ̀ tí ó jáde ìwọ òbí ò ṣe fà á sí gbangba ìgbà tó pé jẹ́ ìyá gangan fún ẹ̀ tẹ́lẹ̀ náà plain pant yóò wọ̀ mọ́ láàrin gbogbo tó jẹ́ dignity tó jẹ́ àṣírí rẹ̀ yóò wọ̀ bọ́ta gbogbo tó jáṣírí ọkọ̀ tó gbé bọ́ta ẹ wá ní kọ́ ọmọ máa wọ̀ ọkọ̀ bọ́ta ọ̀pọ̀lọpọ̀ òbí gangan fún rẹ̀ ò gbádùn ẹ wá ní kọ́ ọmọ máa sìnwín. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n láti ẹnu ìmáàmù wa Alhaji Jumiu Asanbe wọ́n ní pé ìyá gan ńgbà tí ìyá gan ti ṣe kẹ́nẹ́kẹ́nẹ́ kọ́ mọ́ mọ́ sìnwín ọ̀rọ̀ ń bọ́ nílẹ̀ àgọ́dọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká nílẹ̀ àgbàrá tá a bá padà dé Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú ẹ má gbàgbé o ọ̀rọ̀ tá a gbéyẹ̀wò ni pé àgbéyẹ̀wò ẹ̀kọ́ wa ilé ẹ̀kọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà ìbọ̀dà bá yàrá já báyìí o wọ́n ti sọ pé láti inú ilé ọ̀dọ̀ ìjọba gbogbo ilẹ̀ ẹ ti jẹ́ dòdò ẹ lè sọ dòdò bọ́ ebi ò sí lára yìí o ẹ jẹ́ ká nílẹ̀ àgbàrá Ká Sálàyé ṣì ń tẹ̀síwájú. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ó dá mi lójú pé bí aláàjì wa ṣe ń tò lẹ́sẹ̀lẹ́sẹ̀ fún gbogbo wa wọ́n ti ń yọ tàṣàrán fún àṣàrán wọ́n ti ní pé àtijọba àtòbí gbogbo wa náà ní a ní ẹnu lọ́rọ̀ lórí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ ìgbẹ̀kọ́ wa bó ṣe ń lọ ká tó wá tẹ̀síwájú ẹ má gbàgbé gbogbo ìmọ̀lóládé ní ṣe ti mú bá ìròyìn dání mo ta fẹ́ sọ̀rọ̀ wọ́n máa bá a béèrè ìbéèrè tí mo béèrè nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn náà máa bá a béèrè báyà ká fún àìmáàmù aláǹfààní
láti bá béèrè béèrè lọ́wọ́ ara ilé ẹ bá tó fún wọn kán lè mọ̀ pé mo mọ àwọn ni máàmù mi o. a tún kíra wa pé ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ kó máa bá wa gbé. àmín. afọlá oṣù yìí a fi bí ọlọ́run fẹ́ náà kan wa aburú kọ́lọ́run má fi kàn wá. lórí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ náà ni wípé ìrun mélòó là ń kí lójúmọ́. ẹ máa dé o. ìrun mélòó là ń kí ní ojúmọ́. àsìkò wo la wá ń kírun kọ̀ọ̀kan kí lorúkọ ọ̀run kọ̀ọ̀kan. ẹ ti gbọ́ 3-1 ni. ìrun mélòó là ń kí ní ojúmọ́. àsìkò wo la ń kí ìrun náà. ó di méjì. kí lorúkọ ìrun kọ̀ọ̀kan tá à ń kí lásìkò kọ̀ọ̀kan. kí lorúkọ tá à ń kí kọ̀ọ̀kan lásìkò náà. ẹ wá mọ̀ fi ìdáhùn yín ṣọwọ́ sí orí. ìkan wá wà níbẹ̀ tí ìkan máa ń pàkan rẹ. ìkan máa ń pàkan rẹ. ẹ mọ̀ fún wọn láyè fún kíkan pàkan rẹ. ẹ mọ̀ fún wọn láyè kíkan pàkan rẹ. ṣùgbọ́n ìwọ gan tó fẹ́ gba ẹ̀bùn ǹjẹ́ kò ń jẹ́ pé ìgbà tí àwẹ̀dẹ náà ló ṣe ń jorúkọ rẹ. bíbò. àwẹ̀ tí wọ́n ti dé ẹlòmíì gan ṣe ẹ̀sìn ni ṣé kò ṣẹ̀sìn ṣá. ó dáa náà dúpẹ́ lọ́wọ́ lọ. ṣé kò ṣẹ̀sìn. ìmáàmù ẹ bá dá dúró fún wọn díẹ̀ kó bá di pé àbájọ iṣẹ́ kan tẹ́ fẹ́ fún wa náà lẹ́jẹ́ fún wa nírú tó lè kó lé o. ìwọ ẹ máa fi ìdáhùn yín ṣọwọ́ sórí ẹ̀rọ yìí 09057012081 ẹ̀yin lẹ́lẹ́bùn tó wà nílẹ̀ o ẹ dákun torí Ọlọ́run àwa fi lè dúpẹ́ lọ́wọ́ àwọn tó ràn wá lọ́wọ́ tán fún wa ní ẹ̀bùn yìí ìyẹn Alhaji Dr. Abolaji Kadri láì ojú ẹkún nílùú Ìlọrin àwọn náà gbé ẹ̀bùn náà kówó fún wa tán ká fara àwọn ẹ̀bùn yìí àtúndúpẹ́ lọ́wọ́ arábìnrin Afusat Murakiyo nílùú London àwọn náà tó gbé àwọn fún wa ló ká tó fara fún ẹ̀bùn náà àwọn tọ́lọ̀ tó wá mọ̀ tán ní ká má dárúkọ àwọn ṣùgbọ́n gbàdúrà tí àwọn tí wọ́n ń gba ẹ̀bùn yìí tó fi ń ṣọwọ́ sí wọn pẹ̀láṣẹ Olódùmarè ó máa mọ́ wọn àtàwọn tá a ní pé ó yẹ ká pe àwọn èèyàn kó bá wa dá sí i tó sì bá wa dá sí i Ọlọ́run á jẹ́ kí àdúrà tẹ́ ìṣe náà kó jẹ́ títí wa iléeṣẹ́ Kaftan TV Yorùbá Kasalaye òkè báyìí òun la máa lọ ẹ máa fi ìdáhùn yìí ṣọwọ́ sórí nọ́mbà tí mo pè yẹn tó darapọ̀ mọ́ wa lórí gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá Kaftan TV Yorùbá ó wà lórí kíni Facebook tẹ́ ẹ bá lè lọ YouTube ẹ lọ Facebook ẹ rí gbogbo ẹ̀wù ń bẹ̀ a wà lórí YouTube náà a tún wà lórí ẹ̀rọ agbẹ́yẹfò yẹn Twitter a wà lórí Instagram tó bá yẹ pé mi gan-an tó wá fẹ́ bá sọ̀rọ̀ mo wà lórí Facebook mo wà lórí Instagram ẹ ti rí àfọwọ́n tó fi hàn yẹn òun náà ní Bakare Adejoke Julian lórí Instagram òun náà ló wà lórí Facebook ẹ ṣàkàn sí mi bẹ́ẹ̀ bóyá ẹ ní ìbéèrè ni o àbí ẹ fẹ́ ṣe nǹkan kan ẹ pè wá sí i ẹ̀yin tẹ̀lé ìlànà to Quadri báyìí à ń pè yín o ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ètò ọlọ́kọ̀ọ́jọ̀kan ètò à ń ṣe a ní Ramadan Talk a ní only Ramadan Talk tá à ń ṣe lọ́wọ́ lédè Yorùbá àti Gẹ̀ẹ́sì lórí Kaftan TV Gẹ̀ẹ́sì àti Yorùbá àtúnṣe lórí Kasalaye náà nítorí túmọ̀ sí pé àṣà rẹ̀ pé Ọlọ́run gbọ́dọ̀ gba ibì kan gbogbo ọ̀nà Ọlọ́run gbọ́dọ̀ gbà tẹ́ bá yẹ ti Gẹ̀ẹ́sì ẹ bá pàdé ní ti Yorùbá tẹ́ bá yẹ ti Ramadan Talk ẹ bá pàdé lórí Kasalaye nítorí pé afẹ́ gbogbo wa kájọ kọ́wọ́rìn ìṣòríire ni padà sórí tá à ń bá bọ̀ àwọn kan ní pé ọmọ mi wọn kọ nílé ṣùgbọ́n gbà tó dé ta ló kàgbákò àwọn onírìnkùnrin kí ni nǹkan tẹ́ rí sọ sílẹ̀ gẹ́gẹ́ bí adarí ẹ̀sìn. lẹ́ẹ̀kejì ń bẹ̀ ni wípé tá a bá ní ká wo ọ̀rọ̀ tí à ń gbéyẹ̀wò yìí wọ́n kọ́ mọ̀ míì ó wá dé ta ló yàyàkuyà ọbẹ̀ tó bá jiná tá a sì tá a rí pé ó jiná àtàbá padà gbé kalẹ̀ àtàbá padà lọ bù àrẹ tó pé kò jiná mọ́. ìyẹn ọbẹ̀ inú kòkò àbí ọbẹ̀ inú kọ́dà tó fẹ́ jóná sí ni ayọ́. wọ́n lọ pé lágbájá ti kọ níwèé ó mọ ìwé ó wá dọ̀la kò mọ̀ rí mọ́ kò kàwé yẹn ni. kò ká dáadáa ni kò ká dáadáa ni kò ká dáadáa ni. àní kò sí peer group reflex síbẹ̀. tó bá tọ́ ọmọ ẹ̀ dáadáa yóò fún ẹ nísìnyí. ọ̀pọ̀lọpọ̀ mi ní kọ́ ọmọ ẹ lọ sí iléèwé ǹjẹ́ ó gbé ìwé ìyẹ̀wò látìgbà tó bá dé. ìdí kí ló ti bá ọmọ rẹ̀ táìmù ló fún pé kó fi wo tẹlifíṣàn táìmù ló fún pé kó fi ṣeré táìmù ló fún pé kó fi sùn. ǹjẹ́ ńgbà táwọn ọmọ ẹ sùn lórun jó tẹ̀ lọ yọjú wo ohun tó ń ṣe. ọmọ ẹlòmíín tí bàbá ẹ bá ti sùn tí ẹ bá ti sùn orí Facebook ló máa wà náà. títí tílẹ̀ bá fi mọ́ ó ti mọ aago tí dáàdì ẹ àti mọ́mí ẹ̀ ń jí ní o tún sáré pọ́ pa wọn ná ọmọ dáadáa lọmọ yìí
ǹjẹ́ oyọ́ gbólógbóló lọ wò wọ́n lóru kò sí nǹkan tó ń já sí pé àtọ́nlé ó wá lọ ọ̀rẹ́ wo ló ń bá rìn ǹjọ́ mọ iye ọ̀rẹ́ àwọn ọmọ ẹ̀ ǹjọ́ tẹ gbé fóònù check gbogbo àwọn details tó wà lórí ẹ̀ tó bá ń check ẹ̀ ló wà bó tilẹ̀ kó delete ẹ̀ tó ẹ̀rọ àbá gbogbo aláti mọ̀ pé oníkẹ̀kẹ́ tó yálé epo kúbi tó fẹ́ rà sí ọmọ tó bá rí pé bàbá tó ń ìyá tó ń gbà bàbá tó ń gbà òun gangan fúnra ẹ̀ ò gbà ṣọ́rọ̀ mi ìyá ò ní gbádùn ṣọ́rọ̀ mi bàbá ò ní gbádùn ọmọ gangan fúnra wọn pé àwọn tó bí mi yìí kò síbi tí ń gbé wọ ṣọ́rọ̀ mi ṣe rí ó dàbí ẹni tó náà ń lówó táyé tó pé lówó kọ́lé Amẹ́ríkà London kò kọ́kọ́ mọ̀ ẹ̀ níwèé tó bá padà yá kí ni ó gbélé náà ta àwọn ọmọ ní èpè náà ṣe fún lọ́rùn ṣùgbọ́n wọn tó kọ́lé kan ṣo kọ́dà ilé náà kò hàn ó wá fi gbogbo ayé ẹ̀kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ìmọ̀ kò jẹ́ kéwú ìmọ̀ kò jẹ́ èyí tó jẹ́ ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀kọ́ dáadáa ń bẹ̀ ṣọ́rọ̀ mi yẹn tó bá kọ́ wọn wọn á kọ́ ìtọ́jú bẹ́ẹ̀ lọ torí pé létà kọ́lé nígbàdàn tó ọdún mẹ́wàá sí pàtàwà yìí ó ti di ilé àtijọ́. wọ́n tẹ̀sí ìjọba ara mọ́tò tí a rọ̀bà tó bá ti wá jáde ní ibi tá ti ṣe báyìí ó ti di tòkó. ṣùgbọ́n ìlú wa tá a wà yìí Ọlọ́run kẹwàá àwa la kẹra wa. lọ́nà wo. àwa tá a kẹra wa ní ojú kòkòrò lágbájá lọ sọ ọmọ iléèwé báyìí ọmọ mi gbọ́dọ̀ débẹ̀ lágbájá iṣẹ́ wo ló ń ṣe iṣẹ́ wo ló ń lágbájá ṣe. ṣọ́rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì ohun tó dẹ̀ fásọ́pọ̀lọpọ̀ bí ò lè kọ̀ǹtró ọmọ ni pé ṣé wọ́n tó ń rán ọmọ ẹ lọ pé àlè nígbà tó kò sílé tọmọ náà bá wà tí ò dá ò lè kọ̀ǹtró ẹ̀ mọ́ animọ́mì ṣe ti gbàgbé ni. ẹ̀rọ ṣé bàbá ò lè rán ọmọ lọ pé àlè wa. àti pé ṣó yẹ ká lálẹ́ ni ìwà tí ò dáa ni kò dáa ẹ lọ wọ ẹ̀dá tí bá ń yàn lè láyé àárọ̀ àtọ̀sán lè dá ọjọ́ alẹ́ lè dá ìjà ní gbẹ̀yàn lé wọ́n lè fi dáadáa wọ́n lè fi bẹ̀rẹ̀ irọ́ sì ní bẹ́ẹ̀ irọ́ ní bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́lẹ̀ mi ń palẹ̀ ní ẹyẹ ọmọ mi ń palẹ̀ ní ìyá ẹ̀ ló kọ má sọ fún dáadé pé lágbájá wálé o má sọ pé mo pè lágbájá o ẹlòmí yóò ṣe bẹ̀ yóò gbé lọ fálè tó bá dẹ̀ dé wọ́n ti gbọ́n kó lórí kinní òun ló kọ ọ̀pọ̀lọpọ̀ ìyá ló bá yí ọmọ mi ìjẹta wá lọ pé kò dàgbà tí agbára ò ká mọ́ ẹ dákun ẹ̀yin tẹ́ ń gbọ́ wa ẹ jẹ́ ká tún lé wa ṣe nítorí ẹnìkan nítorí ọ̀la àdìsọ́pá pẹ̀ láyé ká má pẹ̀ láyé ọmọ yóò máa ṣe pé sọ́ká dáàdì mi ò sì kọ́ mi mọ́ mi ò kọ́ mi ló fa lọ́pọ̀lọpọ̀ ìyàwó délé ọkọ lé ní òmọ bẹ́ẹ̀ sì ara ẹ̀kọ́ ni o ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni ọ̀nà arábìnrin kan ìkan fẹ́ kọ́ láìpẹ́ yìí nígbà tí ó dẹ̀yìn fọ́kọ rẹ̀ máa ń gé mẹ́rin ṣáà ẹ̀kọ́ náà nìyẹn ìgbà tó ń béèrè onímọ̀mì tó ń kọ́ wọn rí wọn ní bọ́lẹ̀ tí báwo lè ṣe ń jẹun wọn náà wọn lọ sí Mr Big àwọn lọ sí kinní kan àwọn lọ oúnjẹ wálé àwọn agbésínú fésà. gbọ́ bàbá wọn wà. bàbá òsì ní Nàìjíríà ṣọ́ra mi ẹ jẹ́ káwọ́ kọ́mọ rẹ kó lè fún ẹ ní sinmi. ọ̀rọ̀ ńlá wọn ní kọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi ṣẹ́rí ìgbà táwọn nǹkan báyìí bá ń jáde tó máa ń kọ mí lóminú kì í ṣe pé torí mo jóbìnrin ó ní pé gbogbo kùdìẹ̀kùdìẹ̀ tó bá ti ṣẹlẹ̀ sọ́mọ orí ìyá náà máa ń ṣílé ẹ bọ́dọ̀ ẹ pọ́n ní pé ọmọ tó bá dáa ti bàbá ni èyí tó bá kùdìẹ̀ káàtó ti ìyá ni wọ́n tá bá wo àwọn ìdílé míì gan ìgbésẹ̀ tí bàbá gan ń gbé ṣé bàbá tó mú ọmọ tó kì í mọ́lẹ̀ àbí arákùnrin tí ó mú ọmọ tó ń lọ bí ọdún mẹ́ta ń sìn tó nílé ìwé kan náà ni tó di pé ó lọ ti ọwọ́ bọ̀ lára ọmọ tó ń lọ síbi ọdún mẹ́ta ọmọ ọdún méjì ní ká pé ó ti lé ọdún méjì náà ṣùgbọ́n ó ń lọ síbi ọdún mẹ́ta tó ń tọwọ́ bọ̀ lára ẹni ọmọ 47 years ó ń tọwọ́ bọ̀ ọmọ tó ń lọ síbi ọdún mẹ́ta ó ń tọwọ́ bọ̀ lára lójú ara ọmọ kékeré ó ń dájọ́ fún un ṣáfẹ́ sọ pé ẹ̀kọ́ yẹn náà ló kọ́ láti lé ni. ṣe rí gbogbo ẹni àpè tá a dáṣọ èèyàn bò tá a rò léèyàn kọ́ léèyàn ẹranko ń bẹ lára ọkùnrin ojú kòkòrò àìmójúkò ló fi ba ìyá rẹ̀ jẹ́ ó fi ba ọjọ́ ọ̀la rẹ̀ jẹ́ torí pé ọjọ́ ọ̀la lọ́mọ ṣùgbọ́n kí kọ́kọ́ lọ wípé à ń darí ẹ̀ sí ọ̀dọ̀ obìnrin ọmọ tó bá dáa ní tóbìnrin o. ẹ̀wọ́n ní ti bàbá ni. ẹ sáà ní sọ̀rọ̀ èyí tẹ́ bá bí ní wọ̀ yàrá yẹn o ṣọlá mi ọ̀pọ̀lọpọ̀ mójútó ọmọ rẹ̀ ọkọ nílé pé ọkọ mi ò gbọ́dọ̀ ṣe kínní ló bá fẹ́ lọ́jọ́ lọ́gbọ́n tiẹ̀ ní ò gbọ́dọ̀ láyé rẹ̀ ò gbọ́dọ̀ bàjẹ́. tọkọ bá fẹ́ rìn lọ kó rìn lọ jó rìn lọ ayé ọmọ tiẹ̀ ní ò gbọ́dọ̀ bàjẹ́ táyé ọmọ tiẹ̀ ò bá bàjẹ́ fúnra ẹ̀ tó rìn lọ tó bá jáàmù lọ́wọ́ yóò padà wálé bí yóò sì padà wálé òun ló mọ ibi tó darí ara ẹ̀ sí
ṣùgbọ́n ayé ọkùnrin ẹlòmíín wá ọkọ mi ṣe kíní kò mójútó ọmọ. ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé ẹlòmíín kí nǹkan kékeré tó ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ ó ti jọ kọ́lẹ̀ ó ti lọ ó wá jọ mọ́lẹ̀. bàbá tó sì ń tọ́jú ọmọ ẹ̀wọ̀n kúrò bá mi ti gẹ́dùn sọ lẹ́kan pé awọ èèyàn ló dàbora ṣùgbọ́n ìwà kìnìún ní ń bẹ lára rẹ̀ ìwà òbúkọ tí ò mọ ibi tí ò lè tìbọ̀. ṣọ́ọ̀mì ẹlòmíín tí ó mú ọmọ rẹ̀ tó kì í mọ́lẹ̀ tàbí ṣìṣe kò ìpè lọ́mọ rẹ̀ ẹ yẹ ká mọ̀ pé irú ẹ̀dá bẹ́ẹ̀ daṣọ èèyàn bọ̀rọ̀ kò ń ṣèyàn ẹranko ni. gbangba ojú ayé gangan ló yẹ kó ti jẹ́ ń yà ṣùgbọ́n látara tí mo sọ náà pa àwọn ìjọba wa mistake ni ọpọlọ rẹ̀ pé ojú kòkòrò tí ń bẹ láyé jẹ́ ká yọkó ní gbangba. lọ́nà ìwọ máa ná ni àbí wọ́n máa sọ́sẹ̀ wọn. kí ni iye nǹkan ọmọkùnrin ẹ̀kan ọ̀hún ṣe gbà lára rẹ̀. tó dáa. sọ́wọ́n mi yẹn kó má hùwà tí ò dáa mọ́ tí wọ́n bá ti fi tẹ́ nìkan jófin nǹkan ẹ jẹ́ ká sòdodo ọ̀rọ̀ àmọ́ ní tá a sọ tá à ní sọ mí mọ́ àmọ́ ní tá a ṣe tá ò ní ṣe mí mọ́ tàbá náà torí pé wọ́n ní ojú fọ́ etí di ẹnu ìfìyàdé pàkọ́ ẹ̀sẹ̀ pé kẹ́lẹ́ mi má gbà ṣẹlẹ̀ mi ò ti gbà ni àbí àní asá fún kú Nàìjíríà àlọ́ asá Amẹ́ríkà ibo ni kò sí àní ká torí pé ká sòdodo ọ̀rọ̀ pé láńgbájẹ́ ò ní gbé wa bí èèyàn ayé ò bá tiẹ̀ lè gbé wa ṣọlọ́run bò ní kó ní padà gbé wa ni àní ká sọ ká dẹ̀ lọ́kàn balẹ̀ ká dọ́dọ̀ Ọlọ́run bá bíjọba máa gbé wa òpin ìpátá wọn gbé wa lánàá bá tilẹ̀ kún ọṣẹ́ àníṣílẹ̀ ni a sọ tó ń jó dòdò ọ̀rọ̀ ni mo sọ pé lẹ́ẹ̀kan pé òtítọ́ ti kú bó ti gbà ń ṣàìsàn ṣùgbọ́n bó ti lè rí wá ń wọlédè wa àkíyèsí gbà má fọmọ rẹ lẹ̀ gbogbo ìyà tó bá wọn kó lè rí lọ́kọ dúró tì í gba kádàrá rẹ̀ ẹni tó fẹ́ filẹ̀ tó pórí ń fọ́ ibi tó ń lọ sínú ònírun ni kò sẹ́nìkan tí ò ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ gbogbo àbá ọ̀pọ̀lọpọ̀ àbá ògbádùn tá a bá fẹ́ fẹ́yàwó la máa ń ṣe bí èèyàn pàtàkì tá a bá fẹ́yàwó tán orí ọkùnrin máa ń yí ni ẹlẹ́kejì ilé àwọn ẹlẹ́sìn kí la fi kọ́ ọmọ irú wàásù wo la ṣe là ń ṣe ní mọ́ṣáláṣí là ń ṣe ní chọ́ọ̀ṣì ni wọ́n fi sọ pé gbogbo àwọn ẹlẹ́sìn náà gbogbo wa pátápátá à ń torí gbogbo ẹ̀ ókè ẹ jẹ́ ká wò ó ohun tá à ń ṣe ń sìn ni pé bá a ti fẹ́ gba mọ́tò bá a ti fẹ́ gbalé lọ́wọ́ àwọn tá à ń ṣàdarí fún ṣé ìlànà ká ṣe à ń láti lẹ́kọ̀ọ́ tá kó obìnrin à ń láti lẹ́kọ̀ọ́ ókè wọ́n fẹjọ́ sùn àfà pé ìwọ àfà bàbá àmọ́mù ẹ dákun wà tíyàwó wa ń wò ó dáa ó wá sọ dáadáa lójú ọkọ ó wá sọ fún ìyàwó pé wẹ́ èmi ò fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ ní o ibo lẹ fi irú wa yìí lẹ̀ fún lẹ fi irú wa yìí sílẹ̀ sí lẹ fi irú wa yìí lẹ̀ sí ẹni tá a ní kó parí ìjà arúlé agbẹ́ni tí ń dájọ́ olè ayagbádìí ẹni ẹ o wọ́n ti sọ pé bàbá àmọ́mù ìyàwó náà wọ́n sọ pé mo rò bẹ́ẹ̀ wọ́n sọ fún nígbà tílẹ̀ mọ́ tẹ́lẹ̀ pé àfà ni mo gbọ́dọ̀ fẹ́ àfà ò lè gbọ́dọ̀ fẹ́ olè nìyẹn ara wọn ti ń da nǹkan rú nìyẹn àbí pásítọ̀ náà tó mú ankashi 500 naira pé ẹ wá ta ní ankashi fún ẹ̀ẹ̀kan ṣe léyìí 500,000 òun sì ń lọ ó sì kọ escort òyìn sójà bíi 20 òun kò tẹ̀lé òun ò ṣe ankashi fún ìkóná kó fi ṣèṣọ́ fún rẹ̀ ó ṣe wà ń lékè ló wà ń gbàǹjà ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí àgbéyẹ̀wò irú ẹ̀kọ́ tí à ń fún àwọn ọmọ wọn ní pé àwòkọ́ṣe la jẹ́ fáwọn ọmọ dàbí jígí ni nǹkan tá a bá ṣe làwọn náà máa bọ́ síta tí wọ́n máa ṣe àwọn ẹlẹ́wọ̀n àtàjẹ́ òbí wọn ní àti bàbá àti ìyá pẹ̀lú ìjọba gbogbo àná láàrin tiwa wọn ní ká wá wí tẹnu wa lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ kẹ́ mọ́ ṣe pé wọ́n ní pàǹtí pé kó ní kálukú wá sọ tiẹ̀ kó nígbà tí ọ̀rọ̀ fọ́nrán yìí tó jáde ẹ jẹ́ ká wá fi lè ṣe àkótán ẹ̀ lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí yàn pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ ìjọba lòun ṣe báyìí ẹ ti sọ ní mọ́ ọ̀rọ̀ tẹ́ sọ ẹni wọn á ṣe bákanbàkan àtúnígbọ̀n kankan pa ẹ̀ mọ́ ǹjẹ́ ọ̀nà wà tó jẹ́ pé àtòbí àti ilé ẹ̀kọ́ aládàáni àti ti ìjọba tí wọ́n lè gbà láti rí i pé àwọn nǹkan yìí tí ò bá tiẹ̀ kásẹ̀ ńlẹ̀ tán pátápátá torí ó dá lójú kò rí báyìí láyé gbà kan ṣe ọ̀nà wà tán lè gbà láti rí i pé àwọn nǹkan yìí wọ́n wá wọ́ ẹ̀ bọ̀lẹ̀. wọ́n ní ká lóòótọ́ wọléwọlé tá a ní kó lọ wọlé ilé tó kọ́kọ́ wò àti rí i pé ilé tó yẹ tí aláǹgá rẹ̀ bá ti kún o ẹ mú wá sí ọ̀dọ̀ ìjọba ni o ìgbà tí ilé tó kọ́kọ́ wò ilé ẹ̀gbọ́n ẹ̀ ni tọ́lẹ̀tì fàyà sí gbogbo ẹ̀ àṣé ìwà ẹ̀gbọ́n mi ṣé mo lọ sílé ẹjọ́ ni. ṣé wọn ọmọ ìyá mi lọ ilé ẹjọ́ ó dà bolẹ̀ ó parẹ́ àbí ó parẹ́. ó ti parẹ́. ọlọ́pàá tó dáyàn dúró pàtíkúlẹ̀ rò pé ọ̀gá ìjọba ní ká ṣe kí ni ìyẹn dẹ̀ ṣe wọ́n kú dúró fún ní 10,000 ó gbójú kó ń bẹ̀
ó parọ́ bí ó parọ́ fi àyẹ̀wò ta ní kó jáwé fún yàn tààrà ẹ̀ ló já ó parọ́ bí ó parọ́ rosif ta ní kó dáyàn dúró torí pé kò sí di driver license ok má ṣe bẹ́ẹ̀ mọ́ wọ́n lè ti fìwé sáàrin wọ́n ti fowó dání kékeré go ó parọ́ bí ó parọ́ custom ta ní kó dúró lẹ́nu bodè tó gba rice lọ́wọ́ èèyàn step gbé lọ sí ìjọba ó gbé sílé rẹ̀ ìyàwó ẹ̀dùn ní rice ó parọ́ bí ó parọ́ immigration ta ní kó dáyàn dúró tó lọ kó jẹ́ ìdí pé lè yóò kó wọ Nàìjíríà Boko Haram ló fẹ́ wọlé yìí tó lè gba 200,000 òun náà lọ èmi náà kọ́ níbi ìtẹ̀ débẹ̀ mọ́ ó parọ́ bí ó parọ́ àfi ká fi irọ́ sílẹ̀ ká ṣòdodo láàrin àwọn ìjọba wa gangan fúnra wọn náà kan rántí pé wọn jẹ́ nǹkan kan lánàá wọ́n jẹ́ nǹkan léni ibo náà fẹ́ sọ kalẹ̀ sí kan rántí pé ibo náà fẹ́ sọ kalẹ̀ sí kí lóhun tí wọ́n máa wí nígbà tó bá kó ń bẹ̀ àwọn olùkọ́ yìí náà tó wá ń ṣèṣekúṣe yìí náà Ọlọ́run máa mú gbogbo àwọn olùkọ́ tí ń bọ́ ọmọ lájọṣepọ̀ ìgbà tó Ọlọ́run mú mi gbogbo ọmọ tó bí láyé rẹ̀ obìnrin ló bí òun sì ti bá yí ọmọ ọlọ́mọ jẹ́ pé tí ò bá fẹ̀yìn lélẹ̀ òun ò ní fún ní máàkì táwọn ọmọ tẹ̀ ní òṣòríire á kàwé kò lè lálùbáríkà kó rántí àtúmọ̀tọ́ tiẹ̀ náà ìgbà tó òun náà máa fẹ̀yìntì láti jèrè ọmọ kò lè jèrè rẹ̀ ó ti bá yí tàwọn tọ̀wọ̀n jẹ́ àgbà tó bá rí túnṣe. ń bá rí túnṣe ni ọjọ́ tó bá ti mọ́ ọmọ rẹ̀ tó bẹ́rí rẹ̀ ní gbangba pé ìjọba àlùwà yìí ó ṣe ní gbangba o gbogbo ọmọ ọlọ́mọ ọmọ balógun mọ́gàjì wọn ní ṣe irú kábíyèsí máa ló ṣe báyìí fọ́mọ tiẹ̀ wọn ní ṣe bẹ́ẹ̀ òfin wa dáa orílẹ̀-èdè wa dáa gbogbo ẹ̀ la ní ṣùgbọ́n torí àìlè sòótọ́ èmi fẹ́ di bílíọ̀nìà mo fẹ́ di tírílíọ̀nìà àti gbàgbé pẹ́sẹ̀ mẹ́fà náà ni bó o bá gùn ẹsẹ̀ mẹ́fà bó o bá kúrú ẹsẹ̀ mẹ́fà gbogbo ẹ̀ pátápátá a ní gbogbo ẹ̀ pátápátá ẹsẹ̀ mẹ́fà dábàá rántí àtúbọ̀tán àáhùwà tó dáa àáfirọ́lẹ̀ ẹlẹ́wọ̀n tí ń ṣí kinní fún olè kí ló ń ṣe yẹn ẹ wá sọ pé lówó owó orí búkọ́ yẹn Ọlọ́run kò ṣàánú wa ń lò yìí àwọn tíṣà wa náà kan àwọn olùkọ́ wa kan ṣe déédéé ẹ má lọ dẹ́gbẹ́lẹ̀ ní school àwa gúrùpù olówó lélẹ́yìn àwọn gúrùpù olè ṣe lélẹ́yìn àwọn gúrùpù sí àwọn yóò ti tó wa. Does it make sense? ọ̀rọ̀ rẹ gbọ́ yìí o láti ẹ̀dùn àlejò wa lórí ètò Ká Sálàyé lónìí àròjọ wosò lókù nítorí pé ọ̀pọ̀ ọ̀rọ̀ báyìí wọ́n ní kò ká gbọ́n afẹ́fẹ́ òun ń fẹ́ lọ ó dàbí nítorí gbogbo láti rí ẹ̀kọ́ kan mú níbẹ̀ ìjọba wọn ní ká sòdodo àwọn èèyàn táwa ń jọba náà wọn ní ká sòdodo àwa tá fẹ́ lọ́bẹ̀ náà wọn ní ká sòdodo paríparí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ò ní pé ọlọ́pàá tẹ̀ bá ṣèwádìí wọn lè mọ̀lẹ̀ mójú olè o ṣẹlẹ̀ ń wo bòmíì ọ̀rọ̀ yìí ti délẹ̀ báyìí wọ́n ní pé kẹgbẹ́gbèsè àkọ́ lórí ẹ̀ pé kábíyèsí tó bẹ́ẹ̀ rí ọmọ ẹ̀ níta nítorí pé ṣàṣemáṣe gbogbo mọ́gàjì ilé náà kí náà máa ṣe ọmọ asúnṣokò tó wọn géré ni eléyìí la máa fi ṣe lọ lórí ètò Ká Sálàyé ti ọjọ́ Friday títí ọjọ́ bóde tẹ̀bà bẹ́ẹ̀ bí Adéjọkẹ́ pàdé lórí ètò Ká Sálàyé lákọ̀tún ẹ̀ ire àti ayọ̀ bàbá ẹ bá ṣàdúrà kàkálẹ̀ láàrin ìṣẹ́jú kan. a máa kí gbogbo àwọn tó ń fún ẹlẹ́bùn tí ń bẹ Nàìjíríà bàbá láti Ìlọrin àbí. bẹ́ẹ̀ ni Abọ́lájí Kádírì. bàbá Abọ́lájí Kádírì èyí tẹ́ ṣe yìí ara yín lẹ ṣe fún ẹ̀yin lẹ́gbẹ̀sán rẹ̀. àmín. Ọlọ́run bá dúró tí yóò ṣàlékún ńlá yóò ṣàlékún rẹ̀ fún yín ẹ ò ní rí ìbànújẹ́ mọ́ o ẹ ò ní rí wàhálà ẹ ní rí fìtínà o màmá wa àbí látàwọn tó wà ní ìbò Ọlọ́run bá dúró tí yín ṣàlékún ńlá ṣàlékún rẹ̀ fún yín oore ìdùnnú ìfọ̀kànbalẹ̀ lórí ọmọ lórí ọkọ lórí ara yín lórí iṣẹ́ yín Ọlọ́run bá fàlùbáríkà sí màmá wa tó ń gbé wọn àtúndọ̀ afẹ́fẹ́ àtàwọn ẹnjìnìá Ọlọ́run bá dúró bá gbàdúrà yín bá ṣàlékún ńlá ṣàlékún rẹ̀ fún yín gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò wá tó jẹ́ pé ọ̀rọ̀ kan dùn kó wá lọ́kàn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ nìkan ṣàfọlọ́ wọ́n lóṣù yìí bá tún yín sílẹ̀ nínú ìbànújẹ́ nínú wàhálà nínú fìtínà lẹ́tà ayọ̀ lẹ́tà dùnú lẹ́tà oríire Ọlọ́run fún yín Allahumma lakal kul wa bikal kul wa mikal kul wa ilaykal kul wa antal kul wa kullal kul birahmatika ya arhamar rahimin wa sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi wa sallim taslim la hawla wa la quwwata illa billahi al-aliyyil azim. ó dìgbà kan náà. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká
ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.